an-Nawawi Imam an-Nawawi wá sọ pé mo ti má di sùn kan wá Imam an-Nawawi wá sọ nínú Sharh Muslim ó ní wa'lam lọ́mọ dájúdájú láwọn tẹ́ gbà pé sálàfù ni wọ́n anna ahlal haqqi àwọn tí wọ́n bá jẹ́ olódodo láyé alladhina ya'rifuna al-haqqa àwọn tí wọ́n mọ òtítọ́ àwọn èèyàn sàn àwọn onímọ̀ òtítọ́ ó ní la yukaffir ahadun min ahli kibla wọn ní ẹ̀fà báyìí pẹ́ nìkan ní káfìrí tẹ́niyẹn bá ń kọjú sí kíbla máa gbọ́ Imam Nawawi ní sọ bẹ́ẹ̀ o pé wa'lam anna ahlal haqqi lọ́ọ́ mọ̀ pé àwọn tọ́rọ̀ bá dá lójú tẹ́ẹ̀fì mọ̀ pé ànábì Ìbàdàn yẹn ọ̀rọ̀ dá lójú Imam Nawawi ló bẹ̀ pé ahlal haqqi àwọn tí wọ́n tọ́rọ̀ bá dá lójú gan àwọn ẹni Ọlọ́run tí wọ́n mọ Ọlọ́run tí wọ́n nímọ̀ wọ́n ní la yukaffiru ahadun la yukaffar ahadun min ahlil kibla ó ní rẹ́nìkan nù wọn kó wá pẹ́ nìkan ní káfìrí ó gbọ́ la yukaffiru ahadun min ahlil kibla bi dhanbin tàbí kó sọ pé la yukaffaru ahadun wọn ní pé ẹnìkankan ní káfìrí la yukaffaru ahadun wọn ní ṣe kí ni o wọn ní pé ẹnìkankan ní káfìrí min ahlil kibla nínú ẹni tí ń bá ń kọjú sí kíbla bi dhanbin bóyá nítorí pé ó dá ẹ̀ṣẹ̀ kan torí ìwà kan tí ò dá lọ́dọ̀ rẹ̀ wala yukaffaru ahlul ahwa wal bid'ah wọ́n sì ní báyìí pé àwọn onífẹ̀ẹ́ ẹnu àtòníbídíà ní káfìrí Imam Nawawi wá kà wọ́n khawarij bí àwọn khawarij wal mu'tazila àtàwọn mu'tazila wal rafida àtàwọn rafida wa ghayru àtàwọn ẹ̀mí ọ̀rọ̀ yìí ó ní yakulu sheikhul islam ibn taymiya tó bá lọ ka ar-rasail wal masail fi majmu'at ar-rasail wal masail ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó bá ń bẹ torí ẹni tẹ́ gbà lọ́dọ̀ ẹni tẹ́ rí àṣẹ brókíò gangan nu tó bá lọ ka tírà ibn taymiya majmu'at ar-rasail wal masail mo lè ó rí wípé sheikhul islam ibn taymiya mo kàn yá ń bẹ̀ ni o nígbà tóun náà ń ṣe èsì fún àfáà kan tí wọ́n ń pè ní albakari ó ní falihada nítorí ìdí eléyìí o ó ní kana ahlul ilmi àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ la yukaffiruna man khalafahum wọn kì í pe ẹni tó bá yapa wọn ní káfìrí ẹnìkan yapa wa níbi nǹkan kan wọ́n ní wa in kana dhalika al-mukhalaf yukaffiru kódà al-mukhalifu yẹn ẹni tó yapa wọn yẹn kódà bẹ́ẹ̀ ni yẹn bá ń pè wọ́n ní káfìrí àwọn tó bá jó ń súnnà gidi ò ní pẹ́ ni yẹn ní káfìrí padà Ibn Taymiyyah ní li anna al-kufra hukmun shar'iyyun torí pé ìdájọ́ kèfèrí ìdájọ́ òfin ní ìdájọ́ Ọlọ́run ní falaysa lil-insan an yu'aqiba bimithlihi kò lẹ́tọ̀ fún ọmọ ènìyàn kó wá lóun fẹ́ fi dá sẹ̀ríà fún yẹn pé ó pè mí ń káfìrí èmi náà ó pè ń káfìrí padà ó ló ṣe dédé kaman kazzaba alayk wa dhana bi ahlik ó dàbí ìgbà tẹ́nìkan parọ́ mọ́ ó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó rẹ̀ àbó ó ṣe ṣìnà pẹ̀lú àbúrò rẹ̀ ó ní laysa laka an tukadhibahu kò sínú ẹ̀tọ́ tìwọ́ náà kó wá ló fẹ́ parọ́ mọ́ wọ́tẹ́dì bi ahli kò ní wọ́n náà fẹ́ ṣe ṣìnà pẹ̀lú ìyàwó ẹ̀ ó ní la'anna al-kadhiba wa dhina haramun torí pé ṣìnà àti irọ́ èèwọ̀ nílẹ̀ hákìlá nínú òfin Ọlọ́run ó ní wa kadhalika at-takfir bóyá ànábì Ìbàdàn yẹn bóyá kò kéwú débi eléyìí bóyá kò kátírà débẹ̀ bóyá kò lóye débẹ̀ Ibn Taymiyyah ni wa kadhalika at-takfir haqqun lillah bẹ́ẹ̀ náà ni kápẹ́yàn ní kèfèrí ẹ̀tọ́ Ọlọ́run nìkan ni ó ní illa man kaffara Allahu wa rasuluhu àyàfẹ́ ni tọ́lọ́hun bá pè ní kèfèrí tánàbí rẹ̀ pè ní kèfèrí tó kìí ṣe pàfà kan kìí ṣe àfà kan torí pé o ti gbé àfà yẹn sípò ànábì bóun lànábì pé ànábì ò mọṣẹ́ jẹ́ mọ́ àfà yẹn ló mọṣẹ́ jẹ́
Ibn Taymiyyah tí wọ́n gbà ní èsọ́ọ̀sì wọn ló ń sọ̀rọ̀ yìí ó ní fala yukaffar illa man kafarahu Allah èèyàn wọn gbọ́dọ̀ pẹ́ ní àfẹ́ntọ́lọ́ bá pé ń kèfèrí àtànẹ́bí ẹ̀ eléyìí wà ní Majmu'ul Fatawa kì í ṣe pé kò sí péjì mẹ́ orí pé lẹ́ṣọ̀ tó ti pẹ́ kọ́kọ́ fáyọ́ ni péjì wà mú kan ó ti pẹ́ tí mo ti ṣe mo ìpadà ń bọ̀ wá tún ṣe. وقال ابن قدامة ابن الدقيق العيد أنا داسي ابن الدقيق العيد رحمه الله توبالو كتيرا وانتما بيني إحكام الأحكام تيرا يوان إحكام الأحكام وني وهذا وعيد أذيم وني ليو أديون تطبيني liman kafara adam min almuslimin fẹ́ni yòówù tí ń bá ń pè ẹnikẹ́ni ní káfíìrì náà mùsùlùmí walaysa kadhalika tí ó sì rí bẹ́ẹ̀ wa iya waratatun waqa'u fiya torí pé ìjẹ́ kèfèrí yẹn ń bọ̀ lórí ẹ̀. àfààní eléyìí waqa'a fiya khalqun kathir min almutakallimin ó lọ́pọ̀ àwọn èèyàn náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n kó sínú ẹ̀ ni wọ́n kó sínú irú àṣìṣe yìí ká máa sọ̀sọ́kúsọ ká máa pa àwọn olùkírun káfìrí ó ní wa minal mansubina ila sunna ó ní kódà àwọn tí wọ́n ń ṣàfitì sunna sọ́dọ̀ ara wọn wọ́n kó síbẹ̀ wa ahlil hadith kódà àwọn tí wọ́n jẹ́ pé àfa aládìsù ni wọ́n tán ń pera wọn aládìsì àwọn náà kó síbẹ̀ ó ní lima ikhtalafu fil aqaid lórí pé wọ́n yapa ara wọn níbi àdìsọ́kàn faghalatu ala makhalifihim wọ́n bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà sáwọn tó bá yapa wọn ni wọ́n máa ṣá wọn wa akamu bi kufurihim wọ́n sì máa dájọ́ kèfèrí fún wọn. ó wà nínú tíra tiwọn náà àwọn tá à ń sọ yìí àwọn àfáà tí wọ́n gbà láfa sunna gan yakulu sheikhul islam ibn Taymiyyah náà tún wá sọ wala yajuzu takfiru li muslim bi dhanbin fa'alahu mo yà ń bẹ̀ ni o fún ànábì Ìbàdàn tuntun kò lẹ́tọ̀ọ́ ìmọ̀ pé mùsùlùmí ń kàfèrí bi dhanbin fa'alahu nítorí ẹ̀ṣẹ̀ kan tó ṣe wala bi khata'in akhta'a fihi a sì gbọ́dọ̀ pé ń kàfèrí nítorí àṣìṣe kan tó kó sínú ẹ̀ kal masail allati tanaza'a fiha ahlul qibla gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó jásí pé àwọn àfáà ṣe fàǹfà lórí ẹ̀ tẹnu wọn kò sójú kan mo ti dárúkọ tó wà lẹ́ẹ̀kan majmu'atur rasail wal masail ìmbẹ́mbẹ́ bẹ́ẹ̀ làwọn àfáà míì náà sọ qala al-Hali sahibul mukhtasar fi kitabil muntaqa àwọn náà sọ wọn ni an Abi Hanifa radiyallahu anhu wọn ni àwọn náà sọ pé annahu lam yukaffir adam min alil qibla òun ò ní bẹ́ẹ̀ nìkan pẹ́ nìkan kèfèrí tí máa ń kọjú sí kíbla ìmáàmù Ṣáfi'í òun náà sọ bẹ́ẹ̀ ìyẹn náà ni Sheikh Adama fi sọ yìí pé mi ò ní takò àwọn Súfí lórí orí pàtó bá dá tí wọ́n ń ṣe òun ní tòun òun ò ní báyàn ṣe kóun wá pẹ́ nìkan kèfèrí tẹ́ni yẹn sì ń kọjú sí kíbla mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe ìmáàmù Ṣáfi'í òun ti ẹ̀ sọ pé la aruddu shahadata adin min alil hawa èmi ò ní da ìgbàgbọ́ ẹnìkanu nínú àwọn onífẹ̀ẹ́nu mi ò ní báyàn dànù àwọn wá ní illa al-Khutabiyya ó láwọn ilé àwọn tí wọ́n jẹ́ pé gùlátù ṣíà ni wọ́n yà àtàkìdúnà hilal kadhibi wọn àwọn gbà pé èèyàn lè máa parọ́ kọ́ máa parọ́ mọ́yàn ó láwọn ilé mi gùlátù ṣíà àti báwo àbí al-Khattab Muhammad bin Abi Zainab mawla Bani Asad ó láwọn yẹn ń tẹ̀lé ní táwí ó láwọn tá a sọ yìí gan idda'u nubuwwatil a'imma àwọn gan ń pe àwọn ìmáàmù tí wọn lánàbí Ọlọ́run wa annahu la budda min rasul sọ́ọ̀mẹ́tì máa rasul natik so ọ̀rọ̀ táwọn yẹn yìí tí yẹn fi sọ bẹ́ẹ̀ nìyẹn so yẹn fi hàn yí pé Ọlọ́run kò ṣíjú àánú wò wá ká padà síbi tá a ti ń bọ̀ as-salat wa rasul ibada irun kíkí lólórí irun lẹ́nìkan fi lọ bá ní Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní ala alayya salatun ba'da al-farida ó ní ìjẹ́ irun kan bẹ tó jọra yàn fún mi lẹ́yìn irun ọ̀ràn yàn tọ́lọ́ ń padà ṣe fún wa ni tí ń jẹ́ wákàtí márùn táǹkì Ànábì ní la
rárá kò sí mọ́ illa an tatawwa àfi tó o bá fẹ́ ṣe pẹ́pẹ́ fúrú o fẹ́ wá àlékún ó tún béèrè pé wàhálà alayhi sawm ìjà àwẹ̀ kan bẹ tó tún jọ́ra yẹn fún mi lẹ́yìn tọrọ yẹn tọrọ ń pè ní Ramadan Ànábì ní kò sí illa an tatawwa àfi tó bá yẹ pé wọ́n ló kàn fẹ́ ṣe é ní. àdìsù tó lálàáfíà ni ó wà nù àwọn sọ yìí ó wà nù àwọn sọ ha. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. alágége máa kú iṣẹ́ tó sọ mí má dọ́là lọ́wọ́. lábẹ́ tó sọ mí mọ́ di ẹ̀kọ́ àtàkàrà wa. alágége máa kú iṣẹ́ tó sọ mí má dọ́là lọ́wọ́ gbogbo. iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè